ẹ̀yin tèmi ó mà ṣe o ìkúnlẹ̀ abiyamọ o ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí ẹbí yìí eléyìí ga o eléyìí lé o ẹ̀yin tèmi ogun láyé nǹkan ń bẹ. Ó ní o abiyamọ òde ọ̀run o abiyamọ òde ọ̀run o abiyamọ òde ọ̀run o ọgbọ̀rọ̀ mi rò ajá o olóòpọ̀ orí òbí ẹ orí ọmọdé orí àgbà àjọ ẹṣẹ ọ̀rọ̀ mi ẹgbọ̀rọ̀ mi rò ẹgbọ̀rọ̀ mi rò ọmọ mi ń ṣe lọlẹ ọmọ mi ń sọ ẹlẹ àti dáradé ẹlẹ lápùsí o àti dáradé rúfọ́ọ̀sì ọmọ lápùsí àti mi sọmọ ẹjẹ mo ti mi sọmọ mi mo ti mi ṣàbúrò òkú lẹ́yìn mi lẹ́nu ọdẹ pàṣẹ pé mi rí o mi máa fẹ́ ṣe apá màá mi o ẹ̀ẹ́dì àmì fẹ́ mi apá màá mi o ẹ̀ẹ́dì àmì fẹ́ mi apá màá mi o yẹmi o owó rí ẹyọ ọmọ Nàìjíríà èyí tí ẹ tún gbọ́ yìí ṣe ẹni tó lágbára díẹ̀ ayé ò ní kán wa lẹ́yìn ọ̀kan o ayé ò ní kán wa lẹ́yìn ọ̀kan o ẹ wo fọ́tò yìí òun náà tún lélẹ́yìí ṣé ẹ mọ̀ pé alálàyé lèmi n ó sì ṣàlàyé díẹ̀ àlàyé yẹn ni wọ́n fi gbé àwọn màmá wọlé ẹ wò pé màmá tó ń sunkún ìkí ló ń pa wọ́n lẹ́kún obìnrin tó ń sunkún ìkí ló ń pa wọ́n lẹ́kún ọkùnrin tó ń sunkún ìkí ló ń pa wọ́n lẹ́kún ẹ wo ẹ tó wà lẹ́yìn ẹ tún wo ọmọ kékeré yìí kí ló ṣe kàn án gbogbo ìbéèrè yẹn ni wọ́n dáhùn lénìí wọ́n kọ painful exit of an icon ọkùnrin ni wọ́n pè ní Mr. Bademosi Olúṣọlá Isaiah ṣe eléyìí ni wọ́n pè ní Rufus àbí Ọláfùsì ni wọ́n pè eléyìí ni Isaiah Olúṣọlá kí wọ́n ní ó wà láàrin Ọláfùsì àti Isaiah ẹ jẹ́ ṣàlàyé wọ́n ní eléyìí máa lọ ìlú èbó ó máa ń bọ̀ ni ó máa lọ ìlú èbó máa ń bọ̀ eléyìí ó wà ní ilẹ̀ Olújì gbogbo ìgbà tí kí ni orúkọ ọkùnrin yìí gbogbo ìgbà tí Ọláfùsì bá ti dé yóò pe Ọláfùsì Rufus yóò pe Isaiah Olúṣọlá yóò wá gbé Bademosi yóò wá gbé yóò lọ lé ẹ̀ wọ́n ó jọ ṣiṣẹ́ wọ́n ó jọ jáde àtúmọ̀ sunlé ẹ̀ àbí ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ ṣàlàyé fún wa ìyá ẹ̀yin ni bóòlù ẹ̀yin ṣe jẹ́ mà ẹ̀yin ni ìyá Isaiah èmi ni ìyá Isaiah oye gbà tó bá ti lọ ọmọ mi á pẹ́ tó obi tó ti bá wọkọ̀ tó bá dẹ̀ ń bọ̀ ọmọ mi á lọ gbé tó bá dẹ̀ wà lọ ara mi ní sàpèlé àwọn ní kí bá wà gbọ́ báyìí bẹ́ẹ̀ mo dẹ̀ jẹ́ ń wá o ọmọ mi yẹn ni òun ló máa mú kiri ọmọ mi ló ń bá ṣiṣẹ́ oko táàmù lọ oko sani kó bá ra oko kó bá tọ́jú oko títí alẹ́ tó jí fi pọmọ mi máa ń tí o mi máa kankan ọmọ mi dẹ̀ kúrò lọ́dọ̀ mi ó gbọ́ ọmọ náà yà mí o ó gbọ́ ọmọ mi pa ó dọ̀wọ́ ọjọ́ kejì bóyá ti máa àìmọ́ mẹ́rin káàkiri mi gbọ́ kẹ́sọ́ ẹni ẹlẹ́ni ló pè ló ní báwo lọ̀rọ̀ bọ̀dá báwo lọ̀rọ̀ ẹni báyìí báwo lọ̀rọ̀ Isaiah ó ní kò sí àìjẹ́ ìpè nọ́mbà ní gbogbo wa bẹ̀rẹ̀ sí pè nọ́mbà àpè nọ́mbà ò wọlé o nọ́mbà ò wọlé o àwọlé ó ní mo sá lọ ilé àbúrò ẹ̀ mo lọ bá pé báyìí ni o làbúrò bá pe ẹ̀gbọ́n ẹ̀ ni wọ́n jọ sáré lọ kò pẹ́ ẹ̀ láti kọ́lé akíntọ́mọ wọ́n bá wọlé wá bá mi àti pa gàbáàsì ni wọ́n wọlé wọ́n wá ní ọmọ mi ṣubú wọ́n ní bọ́lá ti ṣubú ẹ̀mú mi débẹ̀ wọ́n ní kíkọ́ sùúrù wọ́n lẹ́ni má gbà ẹni tó máa burí dádúró tì í wọ́n lòun ni wọ́n wá o mímà lọmọ mi bá ń bọ̀ ló bá bú sẹ́kú lọ́lẹ̀gbà ó ti kú àtìgbà yẹn ni ọmọ Nàìjíríà o dédédé lẹ́lójú o ẹ gbà mí o bó ṣe fọmọ mi ṣòfò òun nìyẹn o òun àtọmọ mi wọ́n jọ mú ni o
wọ́n jọ mu ní o ọmọ mi ló fẹ́ lọ ṣe oúnjẹ mo ní àdúró ká ṣe rẹ̀ olóhùn ti ṣe oúnjẹ sílẹ̀ ó ní tí bàbá ti pè wọ́n olóhùn fi ṣe bàbá òun láì gbà tí bàbá òun kú tán olóhùn sì ló ń ṣe bàbá fún un ilé opó mo ti ráyè o mi ti jáde opó o tó kàlẹ́ dájú ọdún kan láti fi làwọn ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ẹni sùúrù màmá bóun ló ṣe ṣẹlẹ̀ gangan. orúkọ mi ni Bádémọ́sí Rachel èmi ni mo tẹ̀lé Àìsáyà 5 and 6 ni wà kò kì í fi mí sílẹ̀ nígbà tó di ọdún 13 ẹ̀gbọ́n mi ti máa ń sọ fún mi tẹ́lẹ̀ pé bàbá yìí pé ó sọ fún pé òun náwó ẹni à ó ní bàbá yìí sọ pé òun náwó ẹni àpò àbá ọjà mo ní bàbá yìí ò lè ṣe bẹ́ẹ̀ mo ní kẹ́gbọ́n mi mo ní kó kúrò lórí ẹ̀ mo ní bàbá kan wọ́n ni ẹ̀ mo ní kò lè ṣe bẹ́ẹ̀ bàbá yìí ó jẹ́ ọ̀gá sí ẹ̀gbọ́n mi jẹ́ PA Ọláfùsí ó jẹ́ ọ̀gá fún Àìsáyà ẹ̀gbọ́n mi nígbà tó dé ẹ̀yà ó dẹ̀ gbéra nígbà tó di ọdún 13 wọ́n ní wọ́n lọ Èkó ní ọdún 12 ọdún 11 wọ́n lọ Èkó wọ́n lọ gbé ẹrù bàbá yẹn wálé nígbà tó dẹ̀ di ọdún 13 ẹ̀gbọ́n mi dẹ̀ dé mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pé nọ́mbà ẹ̀ kò lọ mo wá pe nọ́mbà ẹ̀gbọ́n mi ìgbà tí Àìsáyà mo wá bá mi nílé nǹkan bíi 6 ó ní pé fóònù ti bàjẹ́ ó ní fóònù ti bàjẹ́ ní onímọ̀ tó fẹ́ gbé ẹrù ó ní ẹrù ti wọ́n mọ́ fóònù ó ní fóònù ti bàjẹ́ ó ní kí fóònù dádì wa tó wà lọ́wọ́ o mo dẹ̀ yọ síìmù dádì wa kúrò mo fún Àìsáyà fóònù dádì mi Àìsáyà dẹ̀ mú fóònù lọ ìgbà tó fi síìmù sínú fóònù tó fẹ́ mọ́ lọ ọ̀gá ẹ̀ pé ọ̀gá ẹ̀ ní gbogbo dọ́kúmẹ̀ntì ìwé ilẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ oníkókó wá fóun ó ní gbogbo ìwé dọ́kúmẹ̀ntì tó wà lọ́wọ́ ẹ̀ pátápátá oníkókó wá fóun nílé Àìsáyà gbomi síta ó fẹ́ wẹ̀ kò lè wẹ̀wẹ̀ yẹn omi yẹn wà ń bẹ̀ dì sí Àìsáyà sádọ ní ọ̀gá ẹ̀ ó lọ kó dọ́kúmẹ̀ntì tó wà lọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀ pátápátá lọ kó fún ọ̀gá ìgbà tí Àìsáyà dé ní ó pè mí ní 10-16 àbí 17 ó pè mí ó ní kó ó fi fóònù ọ̀gá ẹ̀ ó fi pè mí ẹ pẹ̀lẹ́ màmá. ó ní pé fóònù tí mo fún ọ fóònù dádì wa ó lóun ò rí kóòdì ẹ̀ mo rẹ̀ pé kóòdì ẹ̀ fún ọ̀gá yẹn sọ̀rọ̀ lábẹ́nú mẹ́ ẹ̀sẹ̀ fún kí ni ó ló dàárọ̀ èmi náà mo ló dàárọ̀ o ìgbà tó di ọdún 14 mo jáde síta mo wà níta mo bá ọmọ mi mo ń sọ̀rọ̀ fáwọn ọmọ mi lọ́wọ́ nígbà bíi after 8 ó ní kọ́ ẹ̀gbọ́n mi àti mọ́mì mi sáré wá bá mi tẹ́ni pé ìpè ẹnìkan pe àwọn pé kí ló ṣẹlẹ̀ sí Àìsáyà mo ní kò sí kan tó ṣe Àìsáyà mo ní mo ti pe nọ́mbà ní ìdájú nìkan bíi after 6 mo ní Àìsáyà ń kọ́ ti fóònù yẹn mọ́mì mi ní kí n lọ bá wa lọ mo ní mi ò wá lọ mẹ́rin mi ní kí n wá lọ mo dẹ̀ gbéra mo sáré lọ sílé ọ̀gá Àìsáyà nígbà tí mo débẹ̀ mo bá yàwó gate man nínú ilé nìkan mo ní ọ̀gá yín kọ́ ní kò sí ilé mo ní ọkọ̀ gate man kọ́ ní kò sí ilé náà mo wá ní ó dáa mo ní Àìsáyà ni mo wá mo ní mo lọ Àìsáyà wà ó ní Àìsáyà ti kú mo ní Àìsáyà ti kú bí báwo ó ní Àìsáyà ti kú mo ní Àìsáyà ti pè mí lálẹ́ àná ó ní Àìsáyà ti kú ìgbà tí mo wá sunkún tí mo lọ pé kí n máa sá lọ kí ló pa àwọn èèyàn mi ìyàwó gate man wá pè mí ó ní kí n máa bọ̀ ní kí n wo bí ojú wíńdò yàrá bàbá ìgbà tí mo máa yọjú mo bá ẹ̀jẹ̀ nílẹ̀ rẹ́kẹ́rẹ́kẹ́ mo ní ṣé òde wá lẹ́nu ìyàwó gate man ní rárá mo ní kí ló pa Àìsáyà mo ní níbo náà wà ní wọ́n ti gbé lọ sí mọ́ṣúárì mo wá sáré lọ sí mọ́ṣúárì mo sáré lọ sí station nígbà mo dé station mo bá ẹ̀gbọ́n ọ̀gá ẹ̀ wọ́n pè ní gàbásì ìgbà tí mo débẹ̀ mo ní Àìsáyà kọ́ dádì ó ní kí ní sùúrù ó ní àtáàkì kíni àtáàkì wo níbo làtáàkì ti wá ó lọ́wọ́ ọmọbẹ̀ ó ní wọ́n ṣe investigation ó mọ̀ lọ gbé Àìsáyà sí níbo lọ gbé gbọ́ mi sí wọn láti gbé sí mọ́ṣúárì without family consent kò sẹ́bí tó mọ̀ kò sẹ́ni kankan tó mọ̀ mo bẹ̀rẹ̀ sí ní pariwo sí gbogbo èèyàn pé kó gbà mí o mo lọ sọ fún mọ́mì mi mo gbogbo ẹbí wa pé kó gbà mí o mi ìgbàgbọ́ pé Àìsáyà kú o mi ìgbàgbọ́ pé Àìsáyà kú o ẹ̀gbọ́n mi ò kú o gbogbo eléyìí tí bàbá ń sọ pé Àìsáyà náwó recklessly Àìsáyà ò gbọ́dọ̀ sí ọ̀lẹ́nu mi mọ̀ pé ikú láfi pa Àìsáyà o mo sáré wálé mo sọ fún gbogbo èèyàn o àwọn èèyàn tẹ̀lé mi lágọ̀ọ́ ọlọ́pàá o àwọn ọlọ́pàá lè olújú ni wọ́n ti gbé kúrò lọ́dọ̀ àwọn wọ́n náà ti gbé kẹ́sì lọ sákúrẹ́ o ní SIB mo ní ta ló gbé kẹ́sì lọ wọ́n láwọn ọ̀gá ní ọmọ Nàìjíríà ẹ gbà mí o mo bẹ̀rẹ̀ sí ní sáré kiri mi mọ̀rẹ́ nìkan kan ràn mí lọ́wọ́ o gbogbo àdúgbò jáde sí mi o nígbà tó lọ́jọ́ kejì mo bá bẹ̀rẹ̀ sí ní sáré kiri mo pe gbogbo èrò pátápátá mo mọ̀ lọ sí ọsibítù o mo mọ̀ dókítù sí o mo bá bọ̀ kó ẹ̀gbọ́n mi nínú mọ́ṣúárì tó ti dírẹ́sì fẹ́gbọ́n mi mo ní ọ̀nà mo ní Àìsáyà òkú o mo yẹ mi o ẹ gbà mí o mi mọ̀ pé gàbá mi mọ̀ pé ní ìmọ̀ pẹ̀lú fọ́ọ̀sì fẹ́ pa ẹ̀gbọ́n mi ni o tó lẹ́gbọ́n mi náwó rẹ́kílẹ́sì tó ní kókó gbogbo dọ́kúmẹ̀ntì ọwọ́ ìwà ẹ gbà mí o ọmọ Nàìjíríà kò yé mi o ikú Àìsáyà ò yé mi o.
Fóònù dáàdì mi tí mo fún Àìsáyà. Fóònù Àìsáyà tó bàjẹ́ báyìí ni ó rí ní SIB o. Fóònù dáàdì mi tí mo fún Àìsáyà tí síìmù wà níbẹ̀ tó fi pè mí ní aago 11 òru. Wọ́n ní wọn ò rí fóònù ẹ gbà mí o. Ẹ gbà mí o. Ikú Àìsáyà ò yé mi o. Ṣé ọmọ Àìsáyà ni? Ọmọ Àìsáyà ni o. Ọmọ ẹ̀yọ̀ kan tó bí mi. Ọmọ ẹ̀yọ̀ kan tó bí mi o. October láti ẹni dáàdì mi kú láti 24 ní dáàdì mi kú. Mọ́mí mi ò tí ì bọ́jọ́ opó sílẹ̀ o. So inú opó ni màmá wà bá ṣe wà. Inú opó ni mo wà ṣe sí o. Yes, ẹ̀yin ọmọ Nàìjíríà, wọ́n ní kí lorúkọ ọkùnrin tẹ́ ní ẹ̀fẹ̀sùn kàn. Rúfàsì ẹni o, Rúfàsì ọmọ Ọláfùsì. Wọ́n ní Rufus Ọláfùsì sì wà ní SIB ọlọ́pàá ní Àkúrẹ́. Àti gateman ni ẹ̀. Ó ti dà báwọn. Ìyàwó gateman ó ní ó jẹ́ ká rí eléyìí. Bẹ́ẹ̀ni o. Fọ́tò ibi tí wọ́n ti gbé òkú Àìsáyà ni. Nínú àgbàrá ẹ̀jẹ̀ ni wọ́n ti gbé òkú Àìsáyà. Fọ́tò ibi tẹ́ ti gbé ni. Ṣé ẹni tó bá ṣubú tí èso nìkan ló wà nínú ilé ẹ̀jẹ̀ lè pọ̀ tó báyìí? Wọ́n ní ọ̀gá Àìsáyà tún sọ pé wọ́n wá àtáàkì òun ni. Àwọn assassin tán ni wọ́n wá pa ní ọ̀pá Àìsáyà. Bọ́yá Àìsáyà wọn ni wọ́n wá pa tí wọ́n fi jọ wà nínú ilé tí wọ́n sì pa Àìsáyà tí wọ́n lọ. Ẹ̀rápá kẹ̀kẹ́ ẹ̀rápẹ̀rẹ̀ kẹ̀kẹ́ lórí ẹ̀gbọ́n yín gbà tẹ́lẹ̀ bẹ̀. Kò sí àpapẹ̀ bí ẹ̀bà yìí ni ibi ẹ̀ lọ́la kí mo ibi ẹ̀. Wọ́n fọ́ọ̀kì mórí ẹ̀ ni. Ibi kì í ṣe orí ẹ̀ ibi iná lagi mọ́. Ibi ni o. Jọ́ rẹ̀ náà lagi mọ́. Yẹ̀mí o. Ẹ̀yin ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà, ẹ kú iṣẹ́ tó ti dé. Mo sì mọ̀ pé ẹ ti wà ní orí iṣẹ́ yìí. Torí pé ọkùnrin tí wọ́n fẹ̀sùn kàn pé òkú Àìsáyà ni ẹni mọ́ jáde o. Òkú Àìsáyà ni ẹni mọ́ jáde o. ìmọ̀ bóyá ò lè bá mi gbé dáadáa. Bẹ́ẹ̀ ni a ní tó gbé lọ mọ́ jáde o, kò sẹ́bí tó mọ̀ o. Ẹbí ò gbọ́ wọn ò pè mí o, ọ̀gá ò pè mí o. Ó pa ẹ̀gbọ́n mi, ó bẹ̀ ẹ̀gbọ́n mi kúkú oró o, ẹgbẹ́ mi ọmọ Nàìjíríà. Ẹ̀wọ́n jẹ́ ìṣàyọ̀ṣọ́ mi pé o. Òkú Àìsáyà lẹ́ ń wò yẹn o. Ṣé eléyìí ṣubú ni àbí láì jábọ́ lórí story building? Wọ́n na ọkùnrin ìpa ni. Torí ẹ̀ ni ẹ̀jẹ̀ ń yọ nímú ó yọ lẹ́nu. Lẹ́nu àmì tí a tẹ́tù ẹ̀ wò. Gbogbo dọ́kúmẹ̀ntì ẹ̀gbọ́n mi wà lọ́wọ́ ẹ̀. Ó lọ ra mẹ́ṣíìnì fún àríwé mẹ́ṣíìnì. Ó lọ ra ilẹ̀ fún àríwó. Ẹgbẹ́ mo fẹ́ bí ní kankan. Ìyàwó gateman olóńnà ká sí pé kẹ́ ẹ wo yàrá ọ̀gá. Ó ní kí wojú wíńdò. Kẹ́ ẹ wojú wíńdò. Bẹ́ẹ̀ni o. Kí lẹ wá rí gbàtẹ́ wo bẹ̀? Ẹ̀jẹ̀ ni mo rí nílẹ̀ o, mi ò ra Àìsáyà mọ́. Ní bẹ́dúùmù ọ̀gá gangan ni o, mi ò ra Àìsáyà mọ́. Ẹ̀jẹ̀ mo bá fẹ́ o. Ok, ẹni nìyẹn lẹ́ẹ̀kejì. Ẹ kọ́kọ́ ń pe nọ́mbà Àìsáyà kẹtẹ̀ tó mọ̀ pé Wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ọ̀tì tí wọ́n ń kọ́ọ̀tì ẹ̀. Nọ́mbà tí wọ́n ń kọ́ọ̀tì yẹn, fóònù yẹn ẹ̀ tí ì rí jì sí. Mi ò rí sí o. Mi ò rí o. Mi ò rí o. Ẹ rí bóyá ìtàn kọ́ọ̀tì yẹn dì sí. Mi ò rí o. Èèyàn ló lẹ̀ ń kọ́ọ̀tì fóònù. Èèyàn ló ń kọ́ọ̀tì ẹ o. So fóònù ẹ̀gbọ́n yín tẹ́ pé tí wọ́n ń kọ́ọ̀tì fóònù ẹ̀ the next thing tẹ́ máa rí ni pé wọ́n ló ti kú. Wọ́n ló ti pa ara ìta. Ẹjọ́ ọkùnrin yẹn tí Àìsáyà wà pẹ̀lú ẹ̀ ìtọ́kùnrin yẹn mọ fámìlì yín. Ó bẹ̀ mọ́ lẹ́yìn. Kò inform mi ẹ̀gbọ́n kankan. Mi ò gbọ́ ara ìta ló sọ fún mi o. Ara ìta ló sọ fún mi pé iná ti jó mi o. Ara ìta ló sọ fún mi pé iná ti jó mi o. Àìsáyà ò kì í fi mí lẹ̀. Bàbá mi tó kú ọwọ́ Àìsáyà ló kó wálé o. Àìsáyà ló kù fún wa ní bàbá o. Gbogbo àwọn àbúrò mi kéré o. Àwọn àbúrò mi ní o, gbogbo àwọn àbúrò mi kéré o. Ẹ̀yin ará ìlú òyìnbó náà máa sọ pọ́kùnrin yìí ti wà. Ayé mi o. Lájọ́ mi. Ṣé tó ti ṣe ritual bẹ́ẹ̀ náà ni? Àbí orílẹ̀-èdè Nàìjíríà ti wá di lawless country téèyàn kàn lè wá tó pé tí kan bá ti bọ́ síyàn lórí tó fẹ́ wùwà tí ò bófin mu tó kàn gun bàálù yóò dẹ̀ wá Nàìjíríà yóò wá wù. Oyè mi o. Irú kí ló ń ṣẹlẹ̀ gangan? We don't understand. But ìjọba orílẹ̀-èdè Nàìjíríà sọ pé òfin wà. Ẹ rọra madam, ẹ rọra. Níbo ni wọ́n sọ pé ọkùnrin tẹ́ lọ́pàá Àìsáyà ibo náà ló wà báyìí? Wọ́n ló wà ní SIB lákúrẹ́. Wọ́n ló wà ní SIB lákúrẹ́. Bẹ́ẹ̀ ni àwọn SIB yẹn pè mí. Wọ́n ní láti gbà tó ti gbé Àìsáyà, wọ́n nígbà ìgbà tí ọ̀gá ti wá síbi tó ti wá rìpọ́ọ̀tì. Wọ́n ní mi ò wá mọ́ ní mi ìgbàgbọ́ pé Àìsáyà kú. Tó ní mi ò gbàgbọ́ kò tí ì yé mi dì sí bóyá ó kú mi mọ̀. Wọ́n mú dẹ́dẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kí n máa kọ statement. Mo ní ìyàwó gateman ló sọ fún mi pé jẹ́ wà bẹ́ẹ̀ yẹn pé Àìsáyà kú. Wọ́n ní ṣé ọ̀gá yẹn pè mí, wọ́n ní ṣé ó pè mí lórí fóònù, mo ní kò pè mí. Wọ́n ní ṣé mo fojú rí òkú ẹ̀gbọ́n mi tó kú sí.
ká tó gbọ́dọ̀ mọ́ṣúárì mo ní mi ò rí mọ́ṣúárì mo ti bá pàdé Àìsáyà o. Ẹ sọ fún wọn pé ẹ bá ìjẹ ní yàrá. Mo sọ fún wọn mo ní ẹ̀jẹ̀ wà ń bẹ o. Mo sọ fún wọn wọ́n kó fọ́tò mi. Ta ló ya fọ́tò yìí? Ta ló ya fọ́tò yìí? Èmi ni mo ya ilé yìí o. Ẹ̀yin ẹ ya ilé Mo yìí. yà á sí fóònù mi onímọ̀nà fọ̀ tí mo mú jáde káwọn Nàìjíríà Ṣé ẹ fi hàn ọlọ́pàá? Ṣọlọ́pàá rí fọ́tò yìí? mo fi ti fóònù mi hàn wọ́n àwọn náà wọ́n fi fọ́tò mi níbi tí Àìsáyà ti sùn sínú àgbàrá ìjẹ̀ wọ́n yà á níbẹ̀ ó wà níbẹ̀ yẹn. Wọ́n fi hàn yín. Wọ́n fi hàn mí o. Níbo ni fọ́tò náà wà? Ó wà ní SIB o. Ó wà ní SIB. Wọ́n ní kí n máa bọ̀ SIB. Wọ́n ní kí n wá rí àwọn ọmọ ní mi ò wá o mi ò ṣe SIB o. Àwọn ọmọ Nàìjíríà kan gbà mí o. Kan gbà mí. Ọmọ Nàìjíríà ẹ wo ìyá arúgbó yìí. Ẹ gbà mí wo àwọn tó dúró yìí. ẹ gbà mí ọjọ́ ayé mi ti dóòkú. Kẹ́ẹ̀dẹ̀ wo ọmọ kékeré yìí. Ẹni tí okùn gbogbo wọn so mọ́ tí wọ́n gbàgbọ́ bíi aṣáájú inú fámìlì wọn tó jẹ́ bẹ́ẹ̀ dùn náà fámìlì wọn. Ó ní wọ́n ti pa yẹn. Ẹni tí wọ́n pa sínú yàrá rẹ̀ ó wà ní SIB ní Àkúrẹ́. CP Ọlátòkunbọ̀ Afọlábí kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Ondo. CP Ọlátòkunbọ̀ Afọlábí kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Ondo Oríyọmí kí yín o. Ẹ kúrò lẹ́sà ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ dédé àkókò yòówù tí ẹ bá rí information yìí. CP Ọlátòkunbọ̀ Afọlábí àwọn ẹbí ìsunkún wa wọ́n wá bá yín wọ́n sunkún wá wọ́n wá bá gbogbo ọmọ Nàìjíríà wọ́n sunkún wá wọ́n fẹ́ ìdájọ́ òdodo lórí ẹni tó pa Àìsáyà Gbádémọsí Olúṣọlá wọ́n sun ẹkún wá bá yín. Ìyá arúgbó yìí sunkún ó ń béèrè ìdájọ́ òdodo lórí ẹni tó pa ọmọ rẹ̀. Ọmọ yìí sunkún ó ń béèrè ìdájọ́ òdodo lórí ẹni tó pa bàbá rẹ̀. Àwọn àbúrò rẹ̀ ń sunkún wọ́n ń béèrè ìdájọ́ òdodo lórí ẹni tó pa ẹ̀gbọ́n àwọn. Okùn kan ṣoṣo tí gbogbo wọn so mọ́. Ọmọ rẹ̀ lélẹ́yìí kò lè rí bàbá rẹ̀ mọ́ báyìí. Wọ́n gbé bàbá rẹ̀ nínú àgbàrá ìjẹ̀. Ní pílánì fún wa, ó dẹ̀ ní pílánì fún wa o. Wọ́n gbé bàbá rẹ̀ nínú àgbàrá ìjẹ̀. Ní yàrá arákùnrin yìí ni wọ́n ti gbé. Àwọn méjì péré ni wọ́n sì jọ sùn kó tó di wípé wọ́n bókú ẹ̀ ń bẹ̀. CP Ọlátòkunbọ̀ Afọlábí CP Ọlátòkunbọ̀ Afọlábí CP Ọlátòkunbọ̀ Afọlábí Commissioner of Police ní Ondo State. Ọ̀rọ̀ yìí dọwọ́ yín o ó dọwọ́ yín o ó dọwọ́ yín o àfẹ́ nǹkankan ju ìdájọ́ òdodo lọ. Bíbélì ní ẹni tó bá ti bí idà pa ènìyàn ó ní ibi idà náà ni kí wọ́n fi pa. CP Ọlátòkunbọ̀ Afọlábí a nígbàgbọ́ púpọ̀ nínú yín a nígbàgbọ́ nínú professional ethics tó gbé iṣẹ́ ọlọ́pàá ró tẹ́ máa bá a fi ṣiṣẹ́ yìí. A nígbàgbọ́ pé iṣẹ́ yìí yé yín púpọ̀ a sì nígbàgbọ́ pé ẹ capable a sì mọ̀ pé òdodo lẹ̀ sọ fún wa. Ọmọ Nàìjíríà ń retí a fẹ́ gbọ́ ibi tí ọ̀rọ̀ yìí dé dúró. Wọ́n ló wà ní SIB ní Àkúrẹ́. Ẹ dákun ọmọ Nàìjíríà a ní interest gan nínú ọ̀rọ̀ yìí. Ẹ jọ̀ọ́ justice for Olúṣọlá Isaiah. Justice for Olúṣọlá Isaiah. Justice for Olúṣọlá Isaiah. Ẹ wò ya arúgbó yìí. Ẹ wò ya arúgbó yìí ní òpó lọ́wọ́ àtọ́tù fi kọ́ ọmọ ẹ̀. Àìsáyà. Ọmọ mi. Bákan náà ni mo ń pe alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo. Fúnmi Ọdúnlámì. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo. Fúnmi Ọdúnlámì. Ẹ dákun. Ẹ bá wá nǹkan ṣe sí o. Kẹ́ẹ̀dẹ̀ jẹ́ ká mọ̀ ibi tọ́rọ̀ náà bá dé dúró. Ká lè máa fún ọmọ Nàìjíríà ní update títí tọkùnrin náà tí ó fi wà níbi tó yẹ kẹ́ tó bá ṣerú nǹkan báyìí kó wà. Ẹ ṣeun o, a nígbàgbọ́ wípé a gba ìdájọ́ òdodo. Gbogbo ọmọ Nàìjíríà àbí kí la fẹ́? Bẹ́ẹ̀ ni ọ̀kadà wà nílẹ̀ o. Ìdájọ́ òdodo ni ọdún mẹ́jọ Wọ́n pàdánù. Ìdáni mi jẹ kúkúrú kóun náà kúkúrú bẹ́ẹ̀ kó kúkúrú wàtàwọn mẹ́ẹ̀kọ́ kúkúrú. ọdún mẹ́jọ lè fọ́ mi fi sí o. Promise ọmọ mi ó lóun fẹ́ mọ́ mọ̀ mi lọ. Ó lọ mọ́ mi lọ ìlú òyìnbó ìtàn tó promise ọmọ mi fún. Láti ìgbà yẹn nìyẹn lọ́wọ́ mi ṣe tù sí ẹ̀. Ó ní ọjọ́ bá ti dé báyìí ó ló mú un lọ ìlú òyìnbó. Oríkà tó sọ fọ́mọ mi Nàìjíríà ẹgbẹ́ mi. lẹ́yìn ọmọ mi sọ ẹgbẹ́ mi o ìdájọ́ òdodo. Ẹ fọkàn balẹ̀ lágbára Ọlọ́run. A retí láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá. Mo dẹ̀ nígbàgbọ́ pé a rí ìdájọ́ òdodo. Ẹ kọ́kọ́ fọkàn balẹ̀. Kò lè jẹ lọ. Kò lè ṣe gbé. Ẹ fọkàn balẹ̀. A rí ìdájọ́ òdodo. Ṣé gbọ́? Ẹ̀gbọ́n mi máa jọrọ kú o. Àìsáyà máa jọrọ kú o. Àìsáyà máa jọrọ kú o. Mi mà rẹ̀ yẹ̀ wá bá Ẹ mú màmá dáadáa o. mi mà rẹ̀ yẹ̀ kọ̀rọ̀ mi lọ. Àìsáyà máa jọrọ kú o. Ó máa kúkú gbígbóná o. Ẹgbẹ́ mi o. Ẹgbẹ́ mi o. ọmọ Nàìjíríà ọba mi o. Ìyá ló jí o. Àṣà ló mi o.
Lóde. Ó jẹ́ fò.